ṣé orí báyìí ohun táwa ń rí ta fi ń sọ pé Yorùbá nation làwa fẹ́ òun lórí yìí. Wọ́n Nàìjíríà tí òun tẹnu mọ́ sórí báyìí. Nàìjíríà ò lè ṣiṣẹ́ mọ́, ò lè jẹyàn níyà báyìí náà. Ò lè ṣèyàn báyìí náà. Ọlọ́run nìkan ló lè ṣèyàn báyìí. Téèyàn bá wá ń ṣe èèyàn báyìí, àmín. Ìlú yẹn ò ń ṣe ìlú nìyẹn náà. Ọlọ́run nìkan fúnra ẹ̀ tó dá èèyàn ló lè ṣe èèyàn bí wọ́n ṣe gbéyàn yẹn bọ́ ṣe ṣèyàn yìí nínú gọ́tà. Ìwọ gan wò dáadáa nǹkan tí mò ń sọ. Wo nǹkan tí mò ń sọ. Ọlọ́run tó dé ẹ̀dá nìkan ló ní fáínánsì lórí ẹ̀dá láti ṣe ẹ̀dá báyìí. Ọlọ́run nìkan tó dá ẹ̀dá nìkan ló ní àṣẹ láti ṣe ẹ̀dá báyìí. Nígbà tó Ọlọ́run ò wá ṣe wá báyìí, tó wá jẹ́ pé èèyàn bíi tiwa nítorí pé ó wọ aṣọ. Investigation wo lẹ ṣe láti jọ tẹ̀ tí ṣe tí ẹ padà yọrí ẹ̀ sí i. Arrest kọ́, we don't need arrest. These people need to be sacked and they should send to 2 years in prison. That is all. Why will you be punishing somebody that does not have power than you this way? Ẹni tó lágbára bí òun tó mọ̀ pé kò lágbára lórí ètò èyí jẹ́ ìjàmbá ẹ̀kọ́ lágbára. Fún ọ̀nà ọ̀rọ̀ ó ní ìdí táwa fi pariwo wípé àwa ò fẹ́ wọ́n Nàìjíríà. Lábẹ́ ní Nàìjíríà lẹ́yìn wọ́n ní èèyàn máa tẹ̀lé lọ ṣùgbọ́n ó máa tẹ̀lé yín. Nígbà tí ìyá ẹ̀ bá wá ń jẹ yín wà láì. Àwa ò ní dá. Ẹ ṣé gan.